lódùduwà náà fi gbàjọba nílé Ifẹ̀. Olúwo mọ̀tàn náà mi tẹ̀ ń pè ní lámúrúdù gbogbo lẹ ti gbọ́. Ó sọ pé òun sọ̀tàn nù lé pé ìtàn báyìí ni ilé kan ti kí òun sọ̀tàn nù lé ṣùgbọ́n ìtàn bó ló ṣe bẹ̀rẹ̀ ló ń bá yín sọ. Kátàlẹ́ta UR lápẹ̀ ní U ní orúkọ bàbá rẹ̀ ń jẹ́. Ẹ bá pé olóhùn kúta òwú pélé òwú olóhùn òkú ìran yìí ni wọ́n ń pè ìran wọn ẹni olóhùn náà tún lè gbogbo ẹ̀kan ṣèwádìí ìran yìí ni wọ́n ń pè é. Náà nínú nǹkan tí bàbá Olúwo tilẹ̀ wo sọ a máa fi àwọn fídíò sí àárín ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ kọ́kọ́ gbọ́n tí bàbá sọ náà. ṣiṣẹ́ rí èmi ìṣọba téèyàn ó tẹ̀ mọ́ tí wọ́n nígbà tí nǹkan tẹ́ wàá máa sọ pé èèyàn kan rọ̀ wá látọ̀run tí ń táàlì lábẹ́. ṣé rírọ̀ wá látọ̀run kò jẹ́ ní òní tẹ̀wé. kò í ṣètàn wa a ní ìṣètàn wa Ifẹ̀ kọ́ lódùduwà ti wá ibi tó dùduwà ti wá gbọ́dọ̀ jẹ́ ibi tá a ti ń sọ Yorùbá àjùmọ̀lò ẹ̀gbọ́n tí mo sọ. ọmọ rẹ̀ sì ti sọ ibi tó ti wá fún wa. ṣé ẹ̀ ń gbọ́. bọ́tú bá ti ń follow page mi àti àyìn olólùfẹ́ tẹ́ ti ń follow page Òtítọ Yorùbá TV ẹ ti mo ti sọ nípa 1 2 3 nípa the Great Africa tí mo ń sọ̀rọ̀ nípa Ilé Ifẹ̀ ibi tí ọ̀làjú ti bẹ̀rẹ̀ táwọn ìbò ti ń kọ ìtàn bọ̀ tọ́làjú ti bẹ̀rẹ̀ tí mò ń dárúkọ Mesopotamia fún wa gbogbo nǹkan tó Olúwo sọ kò jẹ́ tuntun lójú tèmi kò jẹ́ tuntun torí pé bàbá wa fẹ́ derive kankan kan bẹ̀ tí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ṣùgbọ́n lójú ẹni tó ń sọ̀rọ̀ ẹ máa wò pé ẹni tó ń sọ kan yóò mọ ohun tó ń sọ ṣùgbọ́n àwọn nǹkan tó ń sọ yé wọn ìwọ tọ́rọ̀ ò bá yé ni kó súnmọ́ ibi tó bá ti gbọ́rọ̀ tó fi làákàyè gbé. Lámúrúdù ni bàbá ìran tí Odùduwà ti sẹ Ọ̀pàṣẹ. ìyẹn Lámúrúdù. bẹ́ẹ̀ ni sọ yàtọ̀ fún Nàmúrúsù tí wọ́n ń sọ nù Kùránì. òun làwọn náà sọ nígbà tí wọ́n dà á táwọn Lámúrúdù wà kò tíì sí èdè Lárúbáwá kò tíì sí láyé Nàmúrúsù kò tíì sí jù kò tíì sí èdè jù kò tíì sí ebi ẹ sì wọ́n ń lọ ní na migration ṣẹlẹ̀ ní tí wọ́n ń pè ní pé kéèyàn migrate ó ṣẹlẹ̀ nígbà yẹn èdè kan là ń sọ tẹ́lẹ̀. èdè wo. mo sì mọ̀ bá níwọ̀n ẹgbẹ̀je mo jì sọ bá níwọ̀n ẹgbẹ̀fà arọ́bá fúngbà ìlọ́ba pa ọba kì í mú jẹ lásán lọ́ba fún ìgbẹ́ ṣe. bàbá wa Olúwo tilẹ̀ wò wọ́n nígbà ayé Nimrod kò tí ì sí ẹ̀yà tó ń jẹ́ Júù bẹ́ẹ̀ ni kò sí. wọ́n nígbà yìí kò tí ì sí àwọn ọmọ Israelite bẹ́ẹ̀ ni kò sí nígbà ayé Nimrod tá à ń pè ní Lámúrúdù kún wọn sí kò dẹ̀ tí ì sí Arabian tá à ń pè ní àwọn ẹ̀yà Lárúbáwá lónìí wọn tí ì sí bẹ́ẹ̀ ni bàbá Olúwo wọn sọ pé òótọ́ ni o wọn sí. gbogbo wọn tó jẹ́ pé abẹ́ comment section ọ̀bọ̀ Olúwo nígbà tí orí fún àwọn fídíò wọn oríṣiríṣi ló ń sọ ń bẹ̀. Olúwo mọ̀tàn Olúwo ó ti ṣe kinní kan ni Olúwo kí ló ń jẹ́ ọlá mi ń rí dúdú ọlá mi ń rí dúdú tẹ̀ ń pè ní Lámúrúdù gbogbo lẹ ti gbọ́ tó ń sọ pé Olúwo ẹ lọ bèrè tán lé Olúwo ibo lẹ ti gbọ́ gbogbo tẹ̀ ń wí fún wa yìí tó bá gbọ́ nǹkan tó gbọ́ rí fún ìgbà àkọ́kọ́ ó ṣe é ṣe kí irúfẹ́ nǹkan náà kó ṣàjèjì nínú làákàyè rẹ̀. Abasta Iwasẹ ló kọ́ tèmi káyọ̀ pé ní Òtítọ fídíò yìí lè gùn ó lè lọ sórí YouTube channel mi Òtítọ Yorùbá TV ó bá ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ dáadáa in case tí o bá rí wò tán ní TikTok tó ti ń wò àbí Facebook tó ti ń wò. bàbá Kọ́láwọlé ọmọ àjàdá nìkan. mo ń gbọ́ yín sà. tí wọ́n ń pè Lámúrúdù olóko kọ́lé dé sánmà. téèyàn bá kọ́lé dé sánmà irú èèyàn wo nìyẹn séèyàn burúkú ni àbí genius ní ayé ìgbà tí ò sí equipment tí ò sí crane. mo ti sọ fún wa pé ìlú kan wà tó ń jẹ́ Mesopotamia tí àkọọ́lẹ̀ ìlú yìí sì wà pé ibẹ̀ ni ọ̀làjú ti bẹ̀rẹ̀. mi sọ fún wa pé ibẹ̀ ni gbogbo ìgbésí ayé ibẹ̀ ni a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ilé ayé gbígbé ti bẹ̀rẹ̀ o. ṣùgbọ́n ọ̀làjú níbi tí ó ti àkọọ́lẹ̀ ti kọ́kọ́ wà pé ìlú kan ń bẹ táwọn náà ti rú ilé ayé yìí rí Mesopotamia ni ìlú náà wà tó di orílẹ̀-èdè Iraq lónìí lọ́wọ́ 1 2 3 tí mo ṣe lórí TikTok bákan náà lórí YouTube mi wà ń bẹ̀. now bàbá Olúwo wọ́n sọ pé Lámúrúdù pé ó ní bàbá Yorùbá wọ́n sọ bẹ́ẹ̀ pé Lámúrúdù jẹ́ bàbá Odùduwà ní títí tó fi délé Ifẹ̀ ó ní ọ̀ràn
Yorùbá bàbá ẹ ní sùúrù. Ṣé rí Lámúrúdù tẹ̀ ń wí yìí nígbà tí ayé Noah tí Noah ti lọ, lẹ́yìn ìgbà tí Noah lọ ni Lámúrúdù dé, ara àwọn ọmọ Noah ni Lámúrúdù jẹ́ o. Lámúrúdù tẹ̀dẹ̀ ń wí náà ń pè ní Nimrod yìí Mesopotamia ló ti jẹ ọba aládé ni, king ni níbẹ̀. Nínú táwọn wí yìí nígbà tó jọba ń bẹ̀ ó ní tẹ́ bá wọnú inú àwọn ìwé alukoran ó wà nù bíbélì náà pé òun ló fẹ́ lọ sí lóun fẹ́ lọ òun fẹ́ rí Olódùmarè, òun ló bẹ̀rẹ̀ sí ní kọ́lé, ó fẹ́ kọ̀ọ̀kan sánmọ̀ lókè. wọ́n sọ fún wa pé kòkòrò kan ló kó sínú mú rẹ̀ tí bí yànmùyánmú tó kó mú ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní tán káwọn ọmọọṣẹ́ mọ́ bẹ̀rẹ̀ sí ní gbà òun lórí tán gbà lórí tí tó fi kú. Nígbà kò sọ́ba bí rẹ̀ ńgbà yẹn, alágbára ni Nimrod jẹ́. So bí Nimrod ṣe jẹ́ tiẹ̀ nìyẹn. Nimrod náà ó náà ní àwọn ọmọ, ó láwọn ọmọ. Lẹ́yìn ìgbà tí Nimrod lọ ni Ibrahim dé tá ń pè ní Abrahamu. Nígbà ló dé tá lè fi wé gègé bíi láàrin kan bíi 70-80 years tí Nimrod ti lọ kóhun tó dé. Ẹ jẹ́ wá mú lẹ́yọ kọ̀ọ̀kan kó mọ̀ lè bá àrújú. Tọ́mọ sọ pé ọmọ Lámúrúdù làwọn ní bàbá ńlá wọn tí ì ṣe Nimrod tó fẹ́ lọ sí sánmọ̀ tí mo sọ fún wa lẹ́yìn tí mo sọ fún wa sẹ́yìn. Now ní tó ṣẹlẹ̀ ni pé nígbà ayé ànábì Ibrahim tá mọ̀ sí Abraham, nígbà ayé Abraham ṣe pé ó pẹ́ kó tó bímọ. Abraham ní bàbá kan tá à ń pè ní à ń pè ní U capital letter capital letter UR tá ń pè ní U ní orúkọ bàbá rẹ̀ ń jẹ́. Ó ní bàbá, ìlú tí bàbá ẹ̀ ń gbé náà ń pè ní U, orúkọ bàbá ẹ̀ náà fi ń pe nù ìlú yẹn. Àwọn alágbára mo sọ àná Ibrahim tá à ń wí yìí tá à ń pè ní Abraham yìí, àrọ ọmọ ló jẹ́ ọmọ ló náà jẹ́ sí ẹ̀yà Nimrod ní ká pé tí gbogbo wọn ń ṣe ẹ̀yà ànábì Noah tá a lè pè ní Noah tó kan ọkọ̀ Noah tó sọ pé a lè wá sí ilé Ifẹ̀ mò ń bọ̀ nbẹ̀ ẹja mọ ojú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan o. Noah tá à ń wí yìí ara rẹ̀ ni Nimrod ti jáde. Bákan náà ara Noah yìí ni ànábì Ibrahim ti jáde tá a mọ̀ sí Ibrahim àbí Abraham, ara ẹ̀ lòun náà ti jáde. Ẹ̀yà Nimrod ni òun náà tí gbogbo wọn ń ṣe ẹ̀yà Noah. Gbogbo ìyà tó wà láyé lónìí pátápátá táwa fẹ́ tán mùsùlùmí ni ọ́ ni Christianity ni ọ́ ni ẹ̀yà Noah ni gbogbo wa, ẹ̀yà Noah ni wá. Mo mọ̀ sọ fún wa pé orílẹ̀-èdè Áfíríkà a ní n tó pamọ́ tí wọ́n ti fi táwọn òyìnbó ti fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan parẹ́ tó jẹ́ pé tá a bá wá ń gbọ́ láyé o á mọ̀ pé kí ni ìtumọ̀ tí à ń gbọ́ yìí. Now bàbá tó bí Abraham UR ní ìlú tó ti wá, orúkọ ẹ̀ náà fi ń pe ìlú yẹn. UR tá à ń wí yìí òyìnbó kan wà tó ṣe ìwádìí lọ síbẹ̀, à ń porúkọ òyìnbó yìí ní Sir Leonard Woolley. Àwọn ilé archaeologist ni oníwádìí ni wọ́n tó ń ṣèwádìí dáadáa. Sir Leonard Woolley ní ọdún 1920s ló lọ sí ìlú tá à ń pè ní yìí tí wọ́n sọ pé bàbá Abraham ló tẹ ìlú yìí, ló lọ sí ìlú yẹn. Náà ń pè ẹ máa wó kọ yẹn nígbà tó débẹ̀ ó rí pé wọ́n ṣe ìlú yẹn kan wà tó ń jẹ́ lu lóòótọ́. Mo sọ fún wọn pé Abraham yìí ara ọmọ lẹ́yìn ìgbà tí Nimrod lọ tá à ń pè Lámúrúdù ló dé. Lẹ́yìn ìgbà yẹn ni Noah ti wá. Noah ni bàbá ara Noah ni Nimrod ti jáde tá à ń pè Lámúrúdù. Ara Lámúrúdù tá à ń pè ní Nimrod ìran kan náà lòun àti Abraham. Tá bá ń sọ nípa Bible lónìí, tá à ń sọ nípa Quran lónìí, kò sí tẹ̀sí ní bọ́rọ̀ Abraham pàdé tẹ̀sí ní bọ́rọ̀ Nimrod pàdé ẹ̀ bá nínú àwọn méjèèjì. Ìran U ni wọ́n ń pè ìran bàbá Abraham tá à ń pè ní Ibrahim. Ìran U ni wọ́n ń pè ìran wọn náà tún lè gbogbo ẹ̀ kan ṣe wádìí. Ìran U ni wọ́n ń pè. Now
mo ti sọ fún wa nípa ìlú kan tó ń jẹ́ Kàán rí àwọn ọ̀ràn kan tó wà náà ń jẹ́ Kàán bí wọ́n ṣe máa ń tẹ báwa náà ṣe ń tẹ tá a ṣe ń tẹ Ẹ̀gbá táwọn kan wà tán tẹ Ẹ̀gbádó tí wọ́n tẹ Ìgbòmìnà tí wọ́n tẹ Òṣogbo bẹ́ẹ̀ làwọn náà ṣe máa ń tẹ ìlú kọ̀ọ̀kan nígbà náà nígbà tí migration bẹ̀rẹ̀ wọ́n ṣe máa ń tẹ̀ nìyẹn ṣé wàá rí ìran yìí ara ẹ̀ ní ẹjẹ́ Kàán tí ẹjẹ́ pé kọ́kọ́ sọ Kàán tí mo ti sọ yín nípa Kàán fún wa rí Kàán yìí ibẹ̀ ni wọ́n ní Kàán bímọ kan tó ń jẹ́ Obisọ olóòrò oríṣiríṣi ọmọ tó pọ̀ bẹ́ẹ̀ àwọn yẹn náà jẹ́ ìran Noah ní àwọn Kàán yìí náà so gbogbo bọ́n ṣe ń jà lẹ́ẹ̀kọ̀kan nìyẹn Kàán yìí náà sọ pé ìkan náà ọmọ rẹ̀ ó rí Noah níbi tó ti orí o Noah wá ṣépè fún ìran Kàán ó ṣépè fún nígbà tó tún lọ sọ fáwọn ọmọ ẹ̀yọ́kù náà ó wà nù Genesis wọ́n á lè sọ nípa bí fáàsì yẹn ṣe jẹ́ nu Bible wọ́n á sọ nípa ẹ̀ ẹgbẹ̀tàn máa dákọ̀ ìran Kàán fún wa ń bẹ̀ báyìí ni àwọn ọ̀ràn yìí náà ṣe wà lẹ́yọkọ̀ọ̀kan àwọn Israel ni wọ́n gba ìran náà ni wọ́n defeat àwọn ọ̀ràn kan náà padà defeat àwọn ọ̀ràn Kàán yẹn ìgbà táwọn ọmọ Israel dé tí wọ́n ń lo agbára lórí ìlú tá à ń pè ní ìlú Kàán lórí ìlú náà lórúkọ ìlú náà change sí Israel àwọn Kàán náà ń lò ó sọ fún wa pé ẹ̀bá nu Bible ní Genesis ó wà ní Genesis wọ́n dárúkọ Kàán dáadáa ń bẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọmọ Kàán yìí ni wọ́n lé tí wọ́n ń bọ̀ láti bẹ̀ náà migrate bọ̀ wá sí gbogbo ibi tí wọ́n dé Ethiopia wọ́n dé Sudan wọ́n migrate káàkiri lọ sí tí wọ́n fi dé gbogbo ẹ̀yà tá à ń pè ní ẹ̀wọ̀n àwọn Núpé nǹkan kan tó fi súnmọ́ Ọ̀yọ́ ó ṣeé ṣe pé àwọn kan ti lu Ọ̀yọ́ nítorí pé Ọ̀yọ́ náà ń jọ Ọ̀yọ́ kò sí ní mo sọ pé o lélẹ́lù kankan mọ́ báyàn ó bá wọn kan bẹ̀ ní ṣá ó bá wọn kan bẹ̀ gbogbo gbàtà ń wí àwọn náà máa ń fogun gbàlú káàkiri lọ́wọ́ ara wọn wọ́n ń fogun kó ẹsẹ̀ bẹ̀rẹ̀ bí wọ́n lé àwọn tábáníkàwò bí exam bí àpẹẹrẹ ẹ̀sìn tábáníkàwò á rí i pé ìlú kan wà tán ń pè ní Òwu la kọ́dà ò bá a dòwò ẹ bèrè wo ẹ bá ń gbọ́ olówó kúta Òwu gbólé Òwu òdòrò lówó òdòrò kú oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn tán jọba ń bẹ tán Òwu olú Òwu ti wà tipẹ́ wá bẹ́ẹ̀ kúta ń sìn ẹ bọ̀ Òwu níbẹ̀ ní Lẹ́gbàá Òwu ń bẹ ní Kúta kò síbi tẹ́ ti ní bá ọmọ Òwu ń bẹ bóòwú náà ṣe jẹ́ orílẹ̀-èdè kan gbà tó yẹ pé ogun náà fi Ìbàdàn wá padà fogun fọ́ gbogbo pápátá gbogbo òdí àpẹ lónìí à ń lùgbà wọ́n ń lò Òwu lónìí bí àwọn ìlú yẹn náà ṣe rí ń gbà yẹn nìyẹn kó tó di pé àwọn kan náà máa ń gbà lọ́wọ́ wọn tí wọ́n wá jẹ gàba lórí ìlú wọn tó ṣe ṣe kó yẹ pé ká má gbókò àwọn yẹn mọ́ mo sọ pé àwọn kan olùyẹ̀ wọn sọ pé àwọn táwọn pè ní Kàán yìí àwọn gangan ni wọ́n ní Israel tàná the old Israel kò ń ṣe Israel tó ń jagun lọ́wọ́ the old Israel àwọn Kàán Israel gbà lọ́wọ́ Kàán ni the old Israel wọ́n gbà lọ́wọ́ àwọn Kàán tí wọ́n jẹ́ ọmọ Noah ọmọ Noah ni àwọn náà ọmọ Noah lànà bí Ibrahim náà tá à ń pè ní Abraham tí í ṣe bàbá àwọn tó bí Isaac tá à ń pè ní Isaac tí wọ́n fẹ́ fàyọ́nù tí bàbá Olúwo sọ ni pé ìran yìí tá à ń sọ yìí ìran àwọn ànábì àwọn Abraham èdè tí wọ́n sọ ń gbà yẹn èdè U ni ìwọ náà tẹ̀ sí Google pé ṣé èdè kan wà tó ń jẹ́ èdè U àbí kò sí ó ṣeé ṣe kó jẹ́ pé èdè U yẹn náà ló ń change lọ́tàn pé U àwọn Yorùbá títí tó ń change bọ̀ wọ́n láwọn kì í ṣe bàbá Olúwo sọ pé àwọn kì í ṣe ọmọ Odùduwà làwọn àwọn kì í ṣe àwọn òde dispute àwọn kì í ṣe ọmọ Odùduwà ṣùgbọ́n Odùduwà táwọn wí wọ́n ní kò tẹ̀wọ̀n rọ̀ wá òótọ́ ni nígbà tí bàbá Olúwo sọ pé èdè Yorùbá ní gbogbo èdè tó kọ́kọ́ délé ayé táwọn sọ pàá nípìlẹ̀ ní Mesopotamia yìí náà ń sọ ìwádìí dáadáa wọ́n náà tẹ̀síwájú nínú ìwádìí kó tó búyàn ó tó sọ pé ẹni tó ń sọ̀rọ̀ mọ́ tó ń sọ kọ́kọ́ ṣèwádìí pé sórí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀
èmi ò ń sọ̀tàn nù lé pé ìtàn báyìí ni kíní kan ṣe èmi ò ń sọ̀tàn nù lé ṣùgbọ́n tàn bó ló ṣe bẹ̀rẹ̀ mi ń bá yín sọ ní ìsọ̀tàn Táyé lẹ́gbọ̀n Kẹ́hìndé lábúrò Ìdòwú ló là láàrin èmi ò ń sọ̀tàn bẹ́ẹ̀ ṣùgbọ́n tàn pé bó la ti ń bọ̀ lórílẹ̀ àgbáyé nílẹ̀ adúláwọ̀ èmi ń bá yín sọ ọ̀pọ̀lọpọ̀ tán sì wà nílé Ifẹ̀ tí àti ìmọ̀ tá àti ìgbọ́ ìtàn bẹ́ẹ̀ nílé Ifẹ̀.